A kú dédé àkókò yìí o. Ìròyìn Yajoyajo ni mo mú wá sétí gbọ̀yìn láti ilé-iṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àṣà àti ìṣe Yorùbá wa Lojemilogun o ló máa ń ṣe atọ́nà àwọn iṣẹ́ mi. Tí a bá máa ń sọ̀rọ̀ sinimá, pàápàá lẹ́ka Yorùbá, òdú ni Túndé Kèlání kì í ṣe àìmọ̀fólókò. Àgbà ọ̀jẹ̀ ayàwòrán ló ti ṣe àgbéjáde ọ̀pọ̀lọpọ̀ àwọn eré fíìmù láti bíi 30 ọdún sẹ́yìn. Táwọn èèyàn sì ń jèrè àwọn fíìmù náà di ọ̀la. Lára àwọn fíìmù tí Túndé Kèlání ti gbé jáde ní Ṣàwòrò Idẹ, Mágùn, Agogo Èèwọ̀, Tí Olúwa ni, Arúgbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ èèyàn ló máa ń jẹ̀ran àwọn eré yìí tí wọ́n sì máa ń sọ̀rọ̀ lórí ipa táwọn fíìmù náà ní lásìkò wọn. Àwọn mìíràn a sì máa fi àwọn eré yìí wé àwọn eré tí wọ́n ń ṣe lóde òní. Èyí ló mú akọ̀ròyìn Yorùbá kàn sí àgbà ọ̀jẹ̀ nídìí iṣẹ́ ayàwòrán, olóòtú àti adarí eré sinimá Túndé Kèlání láti sọ̀rọ̀ nípa bí ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ adarí eré tí ó ṣe àtàwọn nǹkan tó máa ń fúnni ní ìwúrí láti gbé àwọn eré náà jáde. Túndé Kèlání ní láti ìgbà tí òun ti wà ní ilé ẹ̀kọ́ girama ni òun ti máa ń ya àwòrán, tí òun sì máa ń ra ẹ̀rọ ayàwòrán láti fi kọ́ ara òun níṣẹ́. Nígbà náà, kí n tó jáde ní Abẹ́òkúta Grammar School, má ti rà tó ẹ̀rọ ayàwòrán 4 o. Ó ní òun ti ná owó àti ọ̀pọ̀lọpọ̀ àsìkò láti fi kọ́ iṣẹ́ ayàwòrán kí òun tó parí ilé ẹ̀kọ́ girama, tí òun sì ti mọ̀ wípé nǹkan tí òun máa fi ṣiṣẹ́ ṣe nìyẹn o. Ó ní èyí ló mú kí òun sọ fún bàbá òun pé kí wọ́n jẹ́ kí òun tẹra mọ́, tí òun sì lọ kọ́ iṣẹ́ náà síwájú sí i. Ó ṣàlàyé pé lẹ́yìn náà ni òun lọ sílẹ̀ òkèèrè London Film School láti lọ kọ́ iṣẹ́ sinimá náà sí i. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ níbẹ̀rẹ̀, Kèlání ní wàhálà púpọ̀ làwọn máa ń ṣe kí ó tó di odidi o. Ó sọ pé lẹ́yìn tí àwọn bá ṣe fíìmù tán, àwọn nílò láti kó wọn lọ sí ìlú òyìnbó láti lọ fọ̀ àti láti lọ to àwọn ohun èèyàn náà máa gbélé wò. Ó ní ìgbà ti yí padà lásìkò yìí o, tí ọ̀pọ̀ èèyàn kò tíì nílò láti ṣe fíìmù tí wọ́n ní láti gbé lọ sí sinimá mọ́. Ó ní ẹ̀rọ ayélujára ti mú ọ̀pọ̀ nǹkan rọrùn o. Àgbà ọ̀jẹ̀ nídìí sinimá náà wòye pé owó tó wà lórí àwọn àwàdà àti eré kẹ́ríkẹ́rí èyí tí a mọ̀ sí skìtì ló fà á tí ọ̀pọ̀ èèyàn ò fi dá sí lásìkò yìí. Ó ní òun gbàgbọ́ pé tí àwọn èèyàn kò bá máa wo skìtì mọ́, ọ̀pọ̀ àwọn èèyàn tó ń ṣe náà kò ní ṣe mọ́. Gbogbo nǹkan tí oníkálùkù bá ń ṣe, àwọn èèyàn wà tí wọ́n fẹ́ wò ó tí wọ́n sì fẹ́ràn rẹ̀. Kèlání tẹ̀síwájú pé àwọn nǹkan tí Yorùbá jogún bíi àṣà, èdè, iṣẹ́ ni òun ń lò láti fi mú ìlọsíwájú bá ìran Yorùbá. Ó ní inú òun kì í dùn lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ń ṣe àfihàn àwọn àṣà, ẹ̀sìn àti Yorùbá lọ́nà tí kò bá ojú mu nínú àwọn fíìmù. Ó fi kún pé ọ̀pọ̀ àwọn èèyàn tó ń ṣe bẹ́ẹ̀ ló jẹ́ wípé nǹkan tí wọ́n tà ni wọ́n ń wá o. Wọn kò ṣe ìwádìí ìjìnlẹ̀ láti mọ òótọ́ nípa àṣà àti ìṣe Yorùbá. Ó sọ pé ọ̀pọ̀ ìgbà ni inú òun máa ń bàjẹ́ nígbà tí wọ́n bá ṣe àfihàn àwọn babaláwo àti ìran Yorùbá bíi ìkan nínú àwọn eré, nítorí àwọn tó ń ṣe kò ní ìmọ̀ kíkún lórí àwọn nǹkan tí wọ́n fi wọ́n ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà tí àwọn ń bàjẹ́ ni àwọn ará ìlú òyìnbó ti sọ di ìmọ̀ ńlá ní ọ̀dọ̀ wọn lọ́hùn, tó jẹ́ pé tí wọ́n bá wá sí ọ̀dọ̀ àwa tí a ní ètò ni àwọn ń bù ú lù. Kèlání ní òun gbàgbọ́ pé ó yẹ kí ìdánilẹ́kọ̀ọ́ máa wà fún àwọn òṣèré lórí àwọn ipa tí wọ́n fẹ́ fi àwọn babaláwo kó nínú eré. Kò ní jù báyìí lọ lórí ìròyìn Yajoyajo fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.